Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo fi gbólọ́ lọ́wọ́ ọba gbólọ́ àpọ́lé gbólọ́ tó lóore jùlọ. Mo fi kí gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ̀làbọ́rú ẹ̀làbọ́yè. Hallelujah. Èmi ọmọ yín náà ní ọmọ ọ̀dọ̀ àgbà onímọ̀túndé. Mojúbà àkọ́dá, mojúbà ṣẹ̀dá, mojúbà lọ́wọ́ Elédùmarè ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́. Mojúbà lọ́wọ́ olúbíkún tó kọjá, mojúbà lọ́wọ́ ọ̀sán ìbíkún tó kọ̀ wá gbò, mojúbà lọ́wọ́ Elédùmarè ọba tó dáwé tó dá egbò tó dáwọ̀ ènìyàn sílé ayé. Mo kí ẹ̀yin ènìyàn tí ẹ̀ ń fi ọkàn bá èmi Dr. ọmọ ọ̀dọ̀ àgbà tẹ́ ń fi ọkàn bá mi lọ. Ewé á máa jẹ́ àṣetì ò ní bá wa lágbára Ọlọ́run ọba. Gbogbo ń tá bá dáwọ́lé a máa já sí rere fún wa. Ẹ̀yin ènìyàn mi, iṣẹ́ wo ni mo bá yín mú wá lónìí? Mo bá yín mú iṣẹ́ ẹ̀yọ́nú jẹ́ n rí tèmi ṣe, jẹ́ n ráyé gbé. Ẹ̀yọ́nú bá ṣe mọ̀ wípé ẹ̀yọ́nú báyìí ni ọba Ògùn, àṣírí bíbò báyìí ni ọba àwúre. Ẹ̀yọ́nú yìí ó dára débi wípé ọba dániwáyé ń gbọ́ bí ènìyàn bá ń lo ẹ̀yọ́nú yìí, àtòṣó àtàjẹ́ àtẹmèrè àtẹlẹ́bọlógún àtọmọdé àtàgbà wọn ni wọn máa yọ́nú sí èèyàn láyé. Ẹ̀yọ́nú yìí ó dára débi wípé bí ẹ̀yin àti ènìyàn bá jọ ní ìzù àbẹ́jọ ní ọ̀rọ̀ kan òṣọ̀rọ̀ kan tí ẹ jà, èmi sọ fún yín wípé ẹni yìí bẹ́ẹ̀ sì lè jà tó, kódà bẹ́ẹ̀ sì lè gbà tí ò dáa fún tó, á tún padà ẹ̀yin lẹ́jẹ̀ bí o, ṣùgbọ́n kò tún ní fi bínú sí yín, á tún yọ́nú sí yín ni. Iṣẹ́ yìí ó dáa fún olóṣèlú, ẹni tó bá ń ṣiṣẹ́ òṣèlú tó fẹ́ káwọn èèyàn pọ̀ lẹ́yìn dáadáa, tó sì fẹ́ ká mọ yọ́nú sí wọn. Ó dáa fún ọlọ́jà tó bá ń ta ọjà, tó fẹ́ kí àwọn èèyàn mọ ìyà ọ̀dàn. Kódà abẹni tí wọ́n ń ta ọjà tó bá ń lò ó, mi ò tí ì rí bí, kódà kó jẹ́ pé oúnjẹ ló ń tà, kó oúnjẹ rẹ̀ mọ́ da, kó mọ́ dùn pàápàá. Síbẹ̀síbẹ̀ táwọn èèyàn bá jẹ tán rí pé ó dùn, wọ́n tún mọ wá sọ́dọ̀ rẹ̀ wá rà ni. Níbi tó ti dá gan ò ní yà síbẹ̀, nítorí ẹ̀yọ́nú tó dáa tó kọ̀ǹfàmù dáadáa ni. Ọmọléèwé ọmọ ẹ̀kọ́ṣẹ́ tó bá ń lò, ọ̀gá rẹ̀ yọ́nú sí, àwọn yóò mọ yọ́nú sí, nǹkan mọ lọ déédé fún yàn tí yẹn bá ń lò. Báwo ni iṣẹ́ náà ṣe lọ ẹ̀yin ènìyàn? Ẹ bá mi wá ewédú ìbílẹ̀, ewédú oko, ewédú ìbílẹ̀. Kò kí ń ṣe ewédú èyí tó ń fi ajílẹ̀ sí tí wọ́n ń gbé káàkiri o. Kò kí ń ṣe wọ́n lo ewédú alájílẹ̀ o. Ewédú alájílẹ̀ ò lè ṣiṣẹ́ o. Àwọn ewédú tó wọ́n fi kẹ́míkà sí yẹn lè ṣiṣẹ́. Ewédú tó ṣẹ́wù fúnra ẹ̀, ẹ bá mi wá tó jẹ́ ti òòjọ́. Ẹ bá mi wá ewé olójòǹgbòdú, ẹ bá mi wá ewé olójòǹgbòdú, ẹ bá mi wá òun náà. Ẹ bá mi ra òkété, kẹ bá mi kó ìfun òkété, òkété òòjọ́, ìfun òkété òòjọ́, ẹ bá mi kó. Ẹ jẹ́ ká mú àwọn nǹkan wọ̀nyí, ẹ jẹ́ ká gún papọ̀ mọ́ ọṣẹ èyíkéyìí tó bá wù wá, yálà ọṣẹ dúdú tàbí ọṣẹ Ghana, ẹ jẹ́ ká gún mọ́. Tá bá gún mọ́ tán mọ́, ẹ jẹ́ ká bá gún tán mọ́, ẹ jẹ́ ká wá fìtílà olójú kan, ẹ jẹ́ ká kó ọṣẹ yìí sínú fìtílà olójú kan. Tá bá ti kó sínú fìtílà olójú kan tán, alẹ́ ni a ó máa wọ ọṣẹ yìí, ẹ ó wá kándù àbẹ́là funfun kan. Tẹ́ bá fẹ́ wẹ ọṣẹ yìí, ẹ ó tan àbẹ́là sí lórí, ẹ ó sáná sí, ẹ ó kúnlẹ̀ tì, ẹ ó wá máa wí gbólóhùn báyìí wípé afẹ́fẹ́ lẹ́lẹ́ ni mí, mo yí ìlú ká, afẹ́fẹ́ lẹ́lẹ́ ni mí, mo yí ìlú ká, afẹ́fẹ́ lẹ́lẹ́ ni mí, mo yí ìlú ká. Olójòǹgbòdú ni mí, mo mì ìgboro tìtì, olójòǹgbòdú ni mí, mo mì ìgboro tìtì, olójòǹgbòdú ni mí, mo mì ìgboro tìtì. Tí alẹ́ bá lẹ́ fìtílà yóò gba ìlú kan. Ọyọ́ dé ọlọ́bẹ̀ oko, ọ̀rọ̀ mi kò ṣàyẹ̀ mọ́ wọn nínú gẹ́rẹ̀. Oṣó ni àjẹ́ ni èmèrè ní gbogbo ẹ̀dá ènìyàn pátápátá, kí wọ́n máa yọ́nú sí èmi lágbájá ọmọ lágbájá. Kí sẹ́yìn mọ́ lọ dédé, kí mo ẹ̀yẹn tí mo ṣẹ̀ àtẹ̀yẹn tí mo ṣẹ̀ ká bẹ̀rẹ̀ sí ní yọ́nú sí mi. Kí n rí ilé ayé sọ, yá àmọ́ wúre sí ibẹ̀ ṣe fẹ́ kí iṣẹ́ náà máa ṣiṣẹ́. Tẹ́ bá ti gbígbóná bá tán, ẹ jẹ́ ká bu ọṣẹ yìí, ẹ jẹ́ ká kọrí léwẹ̀, ẹ jẹ́ kí a lọ wẹ̀. Tí a bá wẹ̀ tán, ẹ jẹ́ ká wọlé ká fi ọwọ́ ká fi fẹ́ fìtílà náà pa. Ẹ má jẹ́ ká fẹnu fẹ́, ọwọ́ ni ẹ fi fẹ́ fìtílà náà pa. Kò jù báyẹn lọ. Iṣẹ́ náà á jẹ́ fún yín, á jẹ́ fún gbogbo wa. Ẹ má ṣàlàyé mọ́ like àbí comment àbí subscribe sí YouTube channel yìí. Èrè á kárí, iṣẹ́ náà á jẹ́ fún yín. Ó dìgbà.